àsìkò yìí kọ́ rárá ẹni bá nara lẹ̀ kó má ṣàṣùnara bó o bá dijú pẹ́rẹ́ o jẹ́ mọ́ ọrùn ojoojúmọ́ lòṣùṣù ọwọ́ ń kù wá lórí gbogbo ara bó tán ìlú ò fararọ gbogbo ayé sọ wípé tàsìkò yìí ọ̀dà àsìkò yìí ọ̀dà ẹni àyàn gẹ́gẹ́ bí accountant general ó gbowó ra 109 billion naira ń lọ sọ dẹ̀pà ó sọ di gúgúrú lọ́ba ń rún jẹ́ kùràkùtàkùtàkùrà ọmọ nàìjíríà ó lágbára yéye ẹni àtúnpè lálábò òlù wípé kó mọ àwọn èèyàn tí ń ṣiṣẹ́ bí ń lọ tún gbẹ̀yìn bẹ́bọ jẹ́ àwọn òyìnbó ń kí wọn wọ́n ní kí wọ́n taari rẹ̀ sọ́dọ̀ àwọn ayé wa dọmọrí igbá ayé wa lè gbogbogbò ayé wa nira àsù kọ̀ wọn ò wọlé mọ́ àwọn aṣòfin wa lọ ń kàwé wọ́n lọ ń kàwé lókè òkun ẹ̀ráyé o ariwo kidnapping bandits lọ́gbàgbóró kankankan security ò sí mọ́ níbo kan là ń rè haúsá ní báàsáù ibo ní Chineke na God mọ́dì ń ké yorùbá ní asá àti wọkọ̀ yìí náà àti bọ́ ha kólúwọ̀ ọba ó gbà wá ní ọmọ nàìjíríà ó lágbára yéye láìsí bòyàn láìsí bòdì láìsí yànyàn olúwa o àwa kò jẹ́ wípé ṣé ènìyàn mọ́ láyé wà láìtàláì ebi ti pa wá àti gbọ́n ṣé gọ́ọ̀dù ló kù ẹ̀ ráyé o ṣẹ́ṣẹ́ sí arúgbó ọjọ́ ìwà làwọn máa pè ṣẹ́ṣẹ́ sí ọba tó jọba lọ ṣẹ́ṣẹ́ sí ọba tó ní wá ṣẹ́ṣẹ́ sí alágbára gíga ìwọ nìkan ni ṣẹ́ṣẹ́ sí alágbára ọ̀gá ògo àfẹ́ ṣé ènìyàn mọ́ láyé ṣé olúwa ọba làwa ń pè ọba gbogbo akéwì èmi náà ni àjòkó tàbàmọ́jú pè náà lùsẹ́ ẹni tí wọ́n gbé lọ sẹ́wọ̀n àbújá lọ́jọ́ sí torí pọ́sòdodo àtòótọ́ bí wọ́n bá pa mí wọ́n kù rebete òdodo lèmi ó sì mọ tẹ̀lé láéláé ọba gbogbo akéwì tí ó